الناس أتباعا لذي دينار والدرهم وما للمرء إلا ما نوى بالخير والكتاب للموت رسله إلى الإنسان مرسله. Ọlọ́run tó ní kí bàbá yín ó ní láti bọ̀ ká bàbá túkátá ẹ̀yà mútò ṣùgbọ́n ọ̀dẹ̀ fún ọdún tó bọ̀ lọ. للموت رسله إلى الإنسان مرسله. Àwọn kan bẹ wọn ò ní lábọ̀, bàbá yín lábọ̀. Àwọn kan bẹ gbogbo ìgbésí ayé wọn ò fi ṣe tọ́jà àwọn náà ò retí àti bọ̀ dáadáa. Ìdí bàbá yín ṣe lọ́wọ́ tuntun ní àbọ̀ dáadáa ni bàbá yín ní. Gbogbo ẹgbẹ́ bá jẹ mú yín lónìí. Àtàwọn tí mo kó ní báàgì lọ́wọ́ tí wọ́n máa ń jà sí ibi tí wọ́n lè mọ́ bẹ́ẹ̀ nìkan jà. Ní gbé lọ ní báwọn ọmọ rẹ̀ ní. Fọ́ọ̀dẹ̀ lórí lọ́ba tó gbé délé ọkọ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Ibi tó sì mú wọn lárú dé gbòmí. Ibi táyì rí jẹ ẹ̀rí mo tọ́ gba ayé dé lónìí. Ibi tí nira àìjẹ àìmú bá ayé lónìí. Ẹni ẹ bá ní sí ń jà ẹ̀sùnmọ́lẹ̀ sàárà rẹ̀ ń lọ bá bàbá yìí, bàbá bàgà yìí. Bàbá wà láyé àbùdá yóò ṣe sàárà rẹ̀ ń lọ bá wọn ni. Àyè báyà jà ń bẹ bàbá yìí pé ìbọn gbàdé kan náà kì í kù. Ẹjọ́ gbà kọ̀sán ni wọ́n lọ́la sàárà rẹ̀ ṣe yìí. Kó lè jẹ pílẹ̀tì mẹ́jọ ẹjọ́ jẹ́. Sàárà rẹ̀ ń lọ bá bàbá wa. Àbáyé lò. للموت رسله إلى الإنسان مرسله. Ẹ̀yin ilé wa ní olódò, ikú ní ìránṣẹ́. Ó ní ìránṣẹ́ tí mo rán sí gbogbo wa. Àyè fúra ní báwọn òṣìṣẹ́ ikú bá ń ṣiṣẹ́ fún wa. Àyè fúra ní. Ṣé o fi nílànà lórí lónìí? وليس يشعر إلا من له صبر. Obìnrin tó bí ma bí mẹ́fà ṣe tó wá pé àpẹẹrẹ àìsàn látọ̀ wà fún ọ ti tán. بياض رأسك من بعد سواد كذا. Gbogbo orí rẹ ni gbogbo lódúdú gbàgbà. Bẹ́ẹ̀ bá wo gbogbo ara rẹ̀ ń gbàgbà kò sí gbogbo ẹyọ kan bẹ́ẹ̀. Wá wo gbogbo ní pẹ̀lú ara rẹ̀ lónìí. Ìrántí ẹ̀kú kan. Bàbá ti rí pé òru. Wọ́n wulẹ̀ yá o. Yàtọ̀ ìyá àwọn ọ̀gára rẹ̀ ní. Ìrántí ẹ̀kú mo gbé lọ ìwọ náà kó ti wà lórí láì. بياض رأسك من بعد. Èyí tábà bá ní orí ìlú níbi oṣù tó ní yóò jẹ tó báyìí. Mo tún wá dá ìrò. Kọ̀ọ̀dá ìrùn sí búlù, kọ̀ọ̀dá ìrùn sí yẹ́lò, kọ̀ọ̀dá ìrùn sí rẹ́ẹ̀dì, kọ̀ọ̀dá ìrùn sí pọ́pù. Ọ̀lẹ́sẹ̀. Ẹ̀rù bá máa wù ọ́ ni pé wọ́n ń fi ìrìn ìwò rẹ̀ fún wa nì. Àmọ́ ọ̀lẹ́sẹ̀. Àmọ́ kọ̀ wá dá ìrùn sí dúdú torí pọ̀ tuntun. Kò ti fẹ́ lọ. Mo ti sẹ́rọ̀. Ṣàríà nìyẹn o. Ṣàríà nìyẹn. O lè dá ìyẹ̀ sí búlù. Àwọn alákàmọ́ wọlé lójú ta. Ọ̀yẹ̀ kọ́ mọ̀ nìjẹ́ mi ló. Ọ̀yẹ̀ tó gbóbi ìlú ni. Ṣé kò tún máa mọ̀ gbogbo báyìí? Ilé àwọn ọ̀gá alájà lórí ìlú òun wá lé. Àwọn ọ̀sẹ̀ lọ́ọ̀ látara kò kù sí tó kù sí. Àwọn ọ̀wá tó gbọ́n sí torí ẹgbẹ́ tẹ̀ ń ṣe ẹgbẹ́ mẹ́jọ lọ́ba díẹ̀ gangan ọ̀bẹ wọn bàbá gàdé bó o ti ń kù sí dúdú rẹ̀ ọtí ṣe lọ. بياض رأسك من بعد سواد كذا. Ẹ dábọ̀ gbogbo wa gbogbo ẹgbẹ́ òfurufú ìránṣẹ́ fún mi. Bá a bá lọ àwọn abẹ́ kíìkì
bí wọ́n ṣe fún bá dé àdìlé fẹ́ mọ́. ضعف بجسمك بعد العز والقدرة ضعف بجسمك بعد العز والقدرة. Ibo ti lágbára bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ọlágbára tó lè lẹ̀yàn mẹ́fà ò lè lẹ̀yàn méje ní ọlọ́run fún ọlágbára dé. Nígbà tó o bá ti di pé wọ́n wá pé wọ́n ń jẹ àgbà ọdún wọn àti ẹtí pé kẹ̀kẹ́ fún wọn lábẹ́ ẹ̀ mọ́. Ìránṣẹ́ fún mi. ركوع ظهرك لا بعد استقامته. Ìwọ ló ti rù kú lọ bẹ̀rẹ̀ báyìí tẹ́lẹ̀. Nígbà bá bẹ̀rẹ̀ nínú ẹ máa bá wọn fọ́nà wọn. Sábà wọ́n dàgbà rí pé wọ́n bá rí àwọn olè kú lọ báyìí mọ́. Wọ́n wà ọ̀rọ̀ àdúró nígbà jẹ báyìí. Ìránṣẹ́ fún mi. Ìgbà wọn náà ti bẹ̀rẹ̀ ní tiwa tẹ́lẹ̀. Nítorí àwọn ní padà bọ̀ wá kìíní àti wọn náà. ركوع ظهرك بعد ذا بعد ركوع ظهرك ذا بعد استقامته. Adélébọ̀ 40 ọdún àbí 45 Adélébọ̀ ọdún 45 nítorí wọ́n sọ fún ọkọ òun ọwọ́ yàrá ọ̀fẹ́ kú lọ́jọ́ àìgbé ni. ركوع ظهرك بعد ذا استقامته. Yóò àlàáfíà rẹ lò yóò bá sálàáfíà ayé tán nísìlẹ̀ yóò máa gbénu lé gbúrò tàì àlàáfíà ní gan. Ẹ̀yin tẹ́ ẹ máa jó pé tá bá lùlù báyìí tẹ́ bá wà bí ìyàwó tá bá da ìlú nílẹ̀ pé kí n bá jàmbá fẹ́ràn lù ní lọ ni. Ẹ̀yin kan tẹ́ máa tì sáàrin ẹ̀yin asa aláìlójútì ni tí gbogbo bèbè tẹ́ kó sì di ó tún wá hàn lórí gbọ́njó wọ́n wá dá gbogbo ìjọlé ọdẹ rí. Máa jó lọ bẹ́ẹ̀ àlàáfíà bọ̀ wá sọ fún ọjọ́ kan fún òní jó mọ́. Gbogbo tẹ́rí ní ìránṣẹ́ kú ní gbogbo ẹ̀. Eyín rẹ̀ ló pé wámú rìn nísìnyí nígbà bá yá èèyàn máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìránṣẹ́ kú ni kìí ṣe pé wọ́n gún náà ń jí lẹ́nu kìí ṣe pé wọ́n fẹnu gbá kankan. Ìránṣẹ́ kú ni o. Tẹ̀kí sọ̀kọ́lì kí lẹ́mìnì àbájá fún ìgbàjì. Afábùrọ̀sá kíkà o. Lọ́kì sọ́nù àkílẹ̀. Bá ti máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Bá ti máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan nù ni. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. Ẹ dákun ẹ bá ń parí ẹ̀. بسم الله الرحمن الرحيم. Minha khalaqnakum. منها خلقناكم وفيها نعيدكم. Ilẹ̀ tẹ́ jókòó lélẹ́rìí ni tẹ́ ń dá mi gbóná lélẹ́rìí ni. Ilẹ̀ tẹ́ tú sí pa ẹ máa tú sí. منها خلقناكم وفيها نعيدكم. Ẹwẹ̀ kúnlé ẹwà àwọn bàbá wa ta ti sin síbẹ̀. Ilẹ̀ nínú àwọn padà wọ̀ bá. Ayé tèmi rẹ̀ náà sì ń bẹ̀lẹ̀. Ẹni tí ó lọ tẹ́, ẹni tí ò ní dé tẹ́, ẹni tí ò ní ní sàárè. منها خلقناكم وفيها نعيدكم. Láìlà kọ́sẹ́ ni ó ké Kùránì lábẹ́ tẹ́tí. ومنها نخرجكم تارة أخرى. Bọ́bá ti pẹ́ tó ńlá ìbá bí kú. Ọ̀yẹ́ kí sára kí ọ lọ. Wọ́n lọ ayé náà láyé ń jẹ́. منها خلقناكم وفيها نعيدكم. Bọ́bá ti pẹ́ tó láì bí kú. Ọ̀yẹ́ kí àwọn Abíọ́lá ó kú. Wọ́n kú ilé wọn ti ń hun kókò. منها خلقناكم وفيها نعيدكم. Bọ́bá
ṣe pé tọ́lá kásọlá láì bí kú gbogbo àwọn ọba tí wọ́n kú ni wọn ò ní kú tòótọ́ láyé. منها خلقناكم وفيها نعيدكم. wọ́n bá ṣe pé tòun ta gbára ní gbogbo àwọn alágbára ayé wọn ọba ti lọ wọ́n ya wèrè mọ́ kú lọ́wọ́. منها خلقناكم وفيها نعيدكم. ikú yìí náà ni kò síbẹ̀ ti jẹ́ wọ́n mọ̀ yín kú. ilẹ̀ ilẹ̀ ni mí ní akálàkì náà kan. منها خلقناكم. bàbá fídíò yìí láfùjẹ́ mọ́ ara àwọn ọmọ olókùn wọ́n náà lọ mú áńgù kan. ọ̀yẹ́ kó jókòó iṣẹ́ rẹ̀ iṣẹ́ ìgbó ni kí ló wí. منها خلقناكم. nínú lẹ́lẹ̀ yìí ìmọ̀tìpalẹ̀ yìí mọ́ àtọlọ́wọ́ àtọlọ́lá àtàfà àtọmọkéwú àtọlọ́gbọ́n àtòmùgọ̀ àtọlẹ́ àtàlágbára àtẹni tí ń bọ̀ tilẹ̀ ẹ̀rọ àtẹni tí ń lọ tẹnìkan mọ̀ pé ń lọ inú lẹ́lẹ̀ kan yìí ìmọ̀tìpalẹ̀ yìí mọ́ bàbá wa Yusuf wà mú dáta wọn náà lọ́lẹ̀ lódò yìí inú lẹ́lẹ̀ yìí náà láti palẹ̀ wọn mọ́ bẹ́ẹ̀ nínú lẹ́lẹ̀ náà. منها خلقناكم وفيها نعيدكم. èmi kú máa sì gbàyà lọ́wọ́ ọmọ èmi kú máa sì gbọ́kọ lọ́wọ́ ìyàwó máa ní ó di ìyàwó ẹlòmíì ó ti ẹ̀fẹ́ bó ṣe bó ń tọ̀ mú tí ń yàn lálẹ́ díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọba wọn sí déédéé ọba gbẹ̀rẹ̀ wá lónìí díẹ̀ tọ̀hún bẹ́ẹ̀ tó lé epo ẹlòmíì ọjẹ́ ìyáláyáyà lọ́dọ̀ ọlọ́ nínú ilé opó ó tún wá gbẹ́ mẹ́mọ̀ ní wá kí ọ náà ni wọ́n pè ẹ wá ń jẹta bẹ́ẹ̀ ni mo tún ní wá wù ọ náà ni tí ń bá wá ti yé ó tún wá rẹ̀ ẹ̀ràn wá ọ̀hún tí ń bẹ nínú ilé opó lásìkò ìkọ́lọ́ wá yẹ kí n fi ọ́ lẹ̀ ó tún rẹ̀ ẹ̀ràn fún ẹ̀yin obìnrin tẹ́yìn náà ẹkó díẹ̀ nù bí abáyédè yìí owó iye ọmọ tó bí ni nígbà lè kí á mọ̀ làsírí yín òtù nígbàtí kìí àmọ́ làsírí àwọn obìnrin ó tù gbogbo àwọn ọmọ mi ìlàkó tààtà tẹ́ntì lọ́gbà àṣẹ ọmọ àwakọ́. منها خلقناكم وفيها نعيدكم. ẹ̀rẹ́ ìyàwó wa ẹ̀sìn ìdá gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ ẹ̀yìn ilẹ̀kọ́ gbẹ́jọ́ wọ́n gbẹ́jọ́ ni sọ̀rọ̀ ẹ̀nù lọ́kọ̀ gan máa bá wá bọ̀ bá yá ọlọ́run sí ọmọ ọ̀nà pé à ẹ̀jẹ̀ rí ibúyà ọ̀sọ́kọ́tẹ̀ lè dá. منها خلقناكم وفيها نعيدكم. bẹ́ẹ̀ bá rẹ ti kú rí ẹ̀yin ìyàwó wa ẹni gbọ́ máa lè ẹni gbé wọnú ilé wa ẹ̀yin ilé ẹ̀já gbọ́ ọgbà ẹ̀dá ayérúyányá àṣàdúrà ilé wo ni ọ̀sọ́ máa lè bẹ́ẹ̀ bá kàn yín tó ti tó máa lé nulẹ̀ wa tá sọ bẹ́ẹ̀ fọ ìwọ gan tó gbé kọ̀ tó máa lé nulẹ̀ yìí ṣé dáhìrì ọmọ bàbá rẹ ni ọ́. منها خلقناكم وفيها نعيدكم. àkìrí ìdènù bí kò máa dákú. منها خلقناكم وفيها نعيدكم. ẹ̀ráwọ̀ ọkùnrin àwa náà lé tiwa la níyàwó wa nù lé tán àìtún lọ bá obìnrin olóbìnrin ṣéyàwó nulé wa ò tó wa ní àwọn agbọ́mọdé ọmọdakó tán yìí àwọn ọ̀rẹ́ yìí ọlọ́mọ kátà wọn ti máa ti ń lọ àwọn gbé lọ́rẹ̀ mi ò ti ẹ̀bẹ̀rù ọlọ́run ọmọ àdìgún ó sì gbé wá fáwọn àlájì wọn apá yé ń ṣerú ẹ̀ ayé ń ṣerú ẹ̀ lẹ́kún mọ́ mi lọ́wọ́ ni ọlọ́run sì níbẹ̀ wọn náà ni mo fi tì sí lẹ́kún mọ́ ọ lọ́wọ́ já nàmà tó ń mú ọ lọ́wọ́. منها خلقناكم وفيها نعيدكم. ìwọ tó bá gbọ́ máa lè lọ́ bọ́kọ tètè táyé yẹjú ẹ̀ kò bú ẹkún pẹ̀ lóru abánikẹ́lẹ́ ìwà àtọkọ rẹ
ọ̀rọ̀ àǹdí lórí bẹ́ẹ̀dì òjì báyìí bàbá sáyidá ọwọ́ àbúkú ẹ̀kú kọ́ wá fẹ́ tí a sọ ìbora tó mú lọ́wọ́ àbá sọ tó ró ọwọ́ àmúlọ́bà ìtọ́ ọmọ sọkún tààrà bàbá sáyidá ẹ̀rọ ọlọ́run lọ́gbà mi kí ló dé ọkọ̀ ní ma tó ṣẹlẹ̀ kí ló dé tó sọkún báyìí lẹ́rí múlíká bàtà ìgbé ọmọ yìí bàbá tó ń bọ́ mọ́ ta ní múlíká tí wọ́n ń wí ẹgbẹ́ politics iṣẹ́ Central Bank mídíà fọlábì lẹ́kọ̀ọ́ bàbá sáyidá ń èwì tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé ní mùjímà ẹ olúkú ọmọ yín kọ́ mídíà fọlábì kìí ṣe lúkú tí wà yìí o mídíà fọlábì ẹlẹ́gbọ̀n lúkú tí ń wí ẹgbẹ́ politics iṣẹ́ ìwà bàálù ẹwà gbáko bàbá wa náwó ó lè rí ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ kálukú ní tí ìbímọ ọ̀hún ti máa má sọ ọmọ máa lè sí ní tí ìbímọ ọ̀hún ti máa lọ gbàwé rẹ̀ sí lọ́jà tuntun ọmọ máa lè sí ní tí ìbímọ ọ̀hún ti máa lọ gbàwé sí àdọ́sìn mẹ́ẹ̀ẹ́dógún alóhùn láwọn ọ̀rẹ́ tó pọ̀ àwọn náà wà déjọ wọn bá kó mọ èyí tó kún ojú omi ìkún ojú fá ọkọ̀ rẹ̀ sí dá mọ́mọ́ ìlà parẹ́lẹ́kẹ́ omi pẹ̀lú tó kù ọba amúra wọn ju olú èmi mọ̀ pé bẹ́ẹ̀ bá jó tẹ́yìn tún fẹnu jó àwọn obìnrin ọba. mídíà fọlábì àwọn anìkílódé ọya kálàmútàrà géfà ká gbọ́ ebó òṣìṣẹ́ wòlíì mọ̀jọ́ tó ń bọ̀ lé ní kálàmútàrà géfà kí n gbọ́ kálàmútàrà géfà bàdàrà ẹ̀kúta yàkàdíyà kúnlọ sí mi náà sí mi. ọmọrún kí ọmọ jánábà ọmọ wẹ̀ ó sì lóhùn sí lọ́hùn ó sì múra bí àsàlátù alamasọ́lì sọ́lì àlà Muhammadi wà láàrọ̀sọ káàmà ló káàmà tó bá wọn ọkọ lè fá wọn ẹ̀lọ́ jí kó. mídíà fọlábì gbogbo àsàlátù lẹ lọ́tàn àmọ́ ìsìnlọ́wọ́ odò yìí la ẹ̀sìn náà ti sàárè ẹ̀sìn náà ti ẹsẹ̀ mẹ́fà. bàbá Yusuf amdani wọ́n lọ yìí wọ́n bẹ pẹ̀lú ọlọ́run wọn nísìnyí ìjọ kan lèmi náà wà báwọn ìjọ kan ni wọ́n náà wà báwọn kí ló fẹ́ mú lọ òun. bí bàbá yọ ọba ṣe dáadáa ni sáà pé báyìí. gbogbo nílé ọkọ rẹ ni wọ́n dàrú tán ọ̀dà ọgbọ̀ ẹ̀rú tán wọ́n wá níwọ̀n ló kù ní mágájì ya ọwá sí gèlè báyìí ọwọ́ ahàn gbogbo àwọn ìyàwó kéékèèké lè mà ó pé kò sẹ́ tí ó bí ọ ta ló sọ bá ń fún ọ ọlọ́run wo etí ìdíyàn ó bí ọ ọlọ́run ni. mídíà fọlábì gbogbo zaburu ẹ̀rántí kú gbogbo ọmọbọ mọ́ra wọn ẹ̀rántí kú mọ́ irun odò mi láàfòdé òde ní aago lọ́rọ̀ yàrá bí láago mẹ́ta àbọ̀ àwà darí sí bárùbá lọ́rọ̀ yà sinabu nù ní bá ṣe díẹ̀ bí tiẹ̀ náà òde mẹ́rin lání àtò àpò bẹ́ẹ̀ àwà dà wà ráńdàbà òtù pàkátà ẹ̀wọ̀n ti dààmú ara wọn kì í ẹ̀yẹn wá sọ fún ọgbẹ́tọ̀ ní mọ́sálásí ìwà lónìí o wọ́n ní gbogbo àtàwọn ìyàwó wa o àárín láti àyí inú àfisẹ mòlídì fọlọ́run fún adep Muhammad àwà àdọ́jọ́ ọba àwà rándàbà òtùlọ́nà táíwò àwà wálé ọmọ tó èmi lẹ́ni tó bá mú o àmúlẹ̀ lòdé mẹ́jọ aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni ẹ wá ṣe tán ẹni gbèsè pọ̀ nítorí kíni ọmọ ọlọ́run sìn ó sì kọjá lẹ́kùnlé yí ó sì rí sàárì
ó sin Ọlọ́run oníbẹ̀rẹ̀ gbogbo ibi tó jẹ́ ń jó kiri ní tí ó béèrè lẹ́sìn ẹ̀ jẹ́ sí lọ́hùn kóbìnrin ọmọ ọmọ bí ó ti wẹ̀ jẹ́nẹ́bà ó sì ń da délébọ̀ àádọ́ta ọdún ọmọ jẹ́nẹ́bà wẹ̀ ọwọ́ àlọ́ ọgbà Ọlọ́run dáadáa ọwọ́ àlọ́ ń gbà wẹ̀ àwẹ̀ kí ló ń gbà ọ̀làwẹ̀ jẹ́nẹ́bà ń bẹ lára rẹ ọmọ wẹ̀ èyí ṣe kí ló dé tó bí ọkọ rẹ bọ́kọ rẹ náà bá ya ṣùgbọ́n tóun náà máa wẹ̀ lè mọ́ àdúgbò yín ọ̀gbọ́dọ̀ lọ́ba ni ní tí wọ́n jẹ́ ìmáàmù sínú ìjẹ́ béèrè àbí wọn ò súnmọ́ mi ẹkún ní ẹlẹ́yìn ọlọ́run ọjà ọmọ wọn sí léwọ̀ ní wọ́n pè kí ló dé ó ti wọ yàrá ìbílísì oṣù kẹta ní ẹwùn kan. منها خلقناكم وفيها نعيدكم dákun tún ké mo fẹ́ káwọn yóò ké ni. منها خلقناكم وفيها نعيدكم. ẹ̀yin wọn bàbá wa Yusuf Amuda nílé olódò Ọlọ́run nínú ilẹ̀ yìí láti dá yín gbogbo wa pátá nínú ilẹ̀ yìí láti dá wa gbogbo àwọn àfá ńláńláńlá bá bá ti hako tó ní ta náwó wọn sí ìgbà náà ni nígbà wá gbà wá náà jọka kò dá ẹnìkan padà rí ìgbé èèyàn ńlá ni ẹ má gbé wọnú mi ìgbà náà ni ìtòjì ọgbà ọlẹ́rù tó fi súnmọ́ lọ́wọ́ tó fi máa sin lọ́wọ́ dáadáa tí ọba yọ ọdún ẹ̀sìn kó béèrè ẹ̀ níbo ló sùn níbo sàárè rẹ̀ wà níbo sàárè rẹ̀ wà ẹ̀rí kàdùkú adákẹ́wà èmi náà ti ń bá yín sọ̀rọ̀ ọlọ́run níbo sàárè rẹ̀ wà àfáàní máa pa mílẹ̀kùn ní. لا تشعري إنني لست أدري أي يوم يكون آخر أمري. àtẹlẹ́ ìtàṣírí إنني لست أدري. ẹ wà wọ́n àfá. لا تشعري إنني لست أدري ajẹ́ tó máa bí. أي يوم يكون آخر أمري. onílé ìtàṣírí ọlọ́pàá ṣe orí mi tí mo fẹ́ kọ ẹwà fáàní ọwọ́ gé kára rẹ̀ jẹ́ onílé ìtàṣírí ọmọ ṣe orí mi tí mo fẹ́ kọ fáyé. إنني لست أدري ó lè mi gan lára tí mo kọrin ọ̀hún kò yé mi mọ̀ mọ́. أي يوم يكون آخر أمري. èwo nínú ọjọ́ tí wọ́n lò tí mo nílò ní ìmọ̀ èwo nílẹ̀ làmísì àwọn kan kú lálẹ́ yóò tí mà èwo nínú ọjọ́ tí wọ́n lò tí mo nílò ní. èwo nínú ọjọ́ tí wọ́n lò tí mo nílò mi èwo nínú ọjọ́ tí wọ́n lò tó nílò mi. wọ́n gbé sáré àmọ̀kálá lẹ́yìn níbẹ̀ bí kàtí ṣe bá yìí nísìn wọ́n mi bẹ́ẹ̀ tí jó lọ́wọ́ nísìn wọ́n gbé bèèrè lọ́yẹ́ ìyá ń lé nígbà òun náà rán jùmọ̀. ليت شعري إنني لست أدري. àlọ́dọ̀ Mákà ń bọ̀ láti Mákà kò rí nǹkan rẹ̀ mú dání àfẹ́yìn ليت شعري èyí lọ́dọ̀ ṣe ní Mákà èyí ló gbé dé la ilaha illallah èyí ló gbé dé láti Mákà kọ́dọ̀ wẹ̀ bí sẹ̀sẹ̀ mú agolo rọ́ọ̀bù kọ̀ọ̀rọ̀ wálé èyí ni ẹ̀lò ìyá ń dá orí kàábà láwà yìí agbára náà ní í ṣe ságbàdò sí lọ́wọ́ mú lẹ́gbẹ̀ẹ́ kàábà nù bá ẹ̀lò ìyá tí ní ọ̀rá sọ níwà láyé ó rí rán o òun náà máa gbá sọ bí pa lẹ́gbẹ̀ẹ́ méjì àti kò béèrè àdúrà kò gbogbo wọn ti yan náfìlà náà kò sí kan èyí sì ní kó pàkópa lẹ́gbẹ̀ẹ́ ìbò náà tó wá lọ sí èyí wá dídó yọba wá rẹ́rìn pàtó dé sí Nàìjíríà kì í wá rẹ́rìn dáadáa mọ́ bí kálukú bá rẹ́rìn tí wọ́n kó gbogbo ní wọn bọ́ta pé ọlọ́run ẹ̀rù lẹ́yìn pàkó lẹ́yìn. ليت شعري إنني لست أدري. àbíjà yà ó lé
olórí mi ọlọ́mọ sí ajé tó máa bí yóní èwo nínú ọjọ́ tí mo lò yé tí ó jẹ gbẹ̀yìn ìjọ kan sábọ̀ yọ jẹ gbẹ̀yìn tèmi tí ń bá yín sọ̀rọ̀ Buhari Musa ìjọ kan bọ̀ ìwọ tó ń gbọ́ wá sí mi ìjọ kan bọ̀ wá jẹ gbẹ̀yìn rẹ àwọn anílànà mọ́ndé náà wọ́n jáde láyé àná túnṣe náà wọ́n jáde láyé ebe yẹn lọ́dọ̀ ọjà oko lọ́pọ̀ lájẹ́tì wọn ò rí mú wálé èrí ti fọ́ mọ́lẹ̀ wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ yányán ìjọ ti ń bẹ láyé òun náà mọ́ bàbá máa bẹ̀rù kámẹ́rà yẹn ọlọ́run ni kádàrá náà bá máa bẹ̀rù ìtẹ̀lé kálukú wa kí bá ti wà ní ìbámu kálukú wa máa kádàrá o kí lọ́kọ́ mọ́ mi àásà ń dé bá ń tẹ́ ń gbé ọmọ ṣẹlẹ̀ náà ní ṣẹlẹ̀ ọlọ́run nínú ẹlẹ́ láti dá yín á sì dá yín padà bẹ̀ bàbá Yusuf àmúdá bẹnu lẹ́lẹ̀ báyìí inú lẹ̀ láti ha wọ́n inú lẹ̀ dáadáa wọn padà sí. ومنها نخرجكم تارة أخرى. bàbá tún wá yá ike sí ọba pamá tí òru lẹ́nu á tún wá yọ yín jáde nínú lẹ́lẹ̀ ní ẹ̀wọ̀n kan. awwalu man yashaq ani wula qabru ande Muhammad sallallahu alaihi wasallam. ẹni tí bí ọfọ fún báyìí pé kọ́ jáde Ànábì là kọ́kọ́ ìjọ tẹ́ ìrìnà àwọn àfá aláburú mú wa ìjọ tẹ́ ìrìnà àwọn òkùnjọ́ kìí àmọ́ ni ṣe ẹ̀rí gbogbo ọ́pá kọ̀ọ̀tù àwọn táìsìn kìí sọ ọ́pá kọ̀ọ̀tù ṣe ẹ̀rí ọ́pá kọ̀ọ̀tù àwọn màláíkà wọ́n jù sí àfá mi eriri ó ti já ọlọ́wọ́ ìgbèkú sopọ̀ wọn pẹ̀lú sẹ́kù tí ń bẹ lọ́wọ́ àwọn àfá láyé ìmọ̀ọ̀ká àfá àmà mutí wọ́n tó ṣe wá sí fáwọn ẹ̀bí ẹmọ́ mutí ọwá yóò kẹrí wọ́n wá rọ́ sí gbogbo báyìí àwọn tí wọ́n wọ́n gbé ọlá ní láà sí èkú àwọn tó tẹ̀lé wọn gbé ọlá gọba àwọn sí èkú ti pọn mi léyìn ẹwù sí èkú wọ́n lá àwọn sí èkú ti báàtì ẹwà wọn sí bá àwọn bàbá tàná ti sí ni àwọn àtò nílà ń kúra wáyé sáwọn tàná kúra wọn afásùkú ti sókú àbálágbàjì babalágége sọ́kúwádà ẹgbẹ́ àgbà wọ́n wà sí àgbáyé sọ́kú àbáwá ẹ̀yẹ lókè àgbòdì ẹwà wo tò ní ìtẹ́ pàpálìkì àmà ti dé nù àwọn àfáàtà ní wọ́n fẹ́ràn ara wọn pàpálìkì àmà kalẹ̀ pọ̀ àwọn àfáàtò ní ahé ti ara wa ní àfẹ́ràn ara wa mọ́ ikú ni wọ́n yà ní gbogbo ẹ̀ pàdé ìwájú ọlọ́gbà kíyàmá ọlọ́jẹ̀. Ikú ṣe wá sí fún wa. Billadina madon min diyani. Gbàgbọ́ àwọn tó ti pé wọ́n ti lọ nínú ilé wọn ẹ̀rí ọ̀dọ̀ bàbá wọn sàkó olódò ní àwọn làmbẹ̀ wọ́n ti lọ. Bàbá wọn sáàdù dì olódò ilé wọn ní àwọn làmbẹ̀. Bàbá wa Àyùbá àwọn dà inú ilé wọn. Bàbá tó bí àfá Brazaki ti bẹ̀rẹ̀ wà láti àmì àwọn dà inú ilé wọn. Buhari Musa ọmọ Musa dà. Wala nastami binasihati. Nígbù tí wọ́n ṣe wá sí náà tó àtẹ́tí sí wá sí ti kú sí. ويمنع لنا شر الأخلاق. Ikú ṣe wá sí ṣé òṣèlú kàbíyèmí ń ṣe wá sí pé ń wá hànà fún wa pé ìwà abú ẹ mọ́ gbò àfà kìlò jó tọ̀ wá nílà àkókò báyìí tíníkà náà tó wá rìn kí ẹ̀ tó bá eré ìdí mẹ́rì ọwọ́ ọ̀tún olè ẹ̀dàpẹ̀ yóò lè tẹ́bà bẹ́rẹ̀ rà ní ọkọ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọlọ́run ní ọlọ́run jọ dábú ọkọ̀ àtẹ́lẹwọ́ olè èdè wèrè wọ́n sì kí wèrè mọ́lẹ̀ wọ́n sì rẹ̀ ìtì ẹ̀ wèrè kan bẹ́lá dé wọlé mẹ́wọ̀ gbogbo èèyàn máa fún lówó èmi náà máa fún lówó yìí máa rí owó torí ọ̀rọ̀ àjọpọ̀ ẹni àmọ́ máa rí owó gbogbo àwọn alákòóso ní oní 1000
ó ní 500 wọ́n ti fún mi sàdédé là ń kọjá lọ́bẹ̀ lábá tún bá wèrè bẹ̀ ní ọ̀bá sí tí ó kìí bẹ̀ wọ́n ti rẹ̀ wọ́n ti lọ ojú لنا شر الأخلاق. Ikú ṣe wá ti fún alójoojúmọ́ ni. Ìfi àwọn tó ti lọ ìfi ń ràwọ̀ tá à ń bẹ létí pé ẹ̀yin náà mà lọ. Ebe rí bàbá kìíní kò sí mà òun náà ti ń bẹ pẹ̀lú yín tẹ́lẹ̀. Ẹjọ́ ń to sá fún mọ́sálásí ni tẹ́lẹ̀. Ẹjọ́ ń jòkó wá sí ni. Ẹjọ́ ń jòkó bí wọ́n ti ṣe súná ni àwọn lè rí mọ̀ yìí. Wàlá nàti rúkú lílì máa ti. Ìwà burúkú ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ o sì fílẹ̀ fún kú ọmọ ogun ikú ní bọ̀ yìí. Fàkọ́lá lè máa tù ánà lè máa tù. Ikú wá ń sọ fún ìyàwó ní èmi ni ikú. Àfúríkùn bẹ́yìnà kúnlẹ̀ àbíbí. Gbogbo jíjà rẹ̀ èmi ikú wọ́n yà yín ẹ̀ní sọ̀rẹ́ mọ́ wọ́n sọ̀rẹ́ kan ló ń bànújẹ́ wọ́n bà kan lọ wọ́n sọ ìtọ́sẹ́kù ni wọ́n sọ ọ́ bànújẹ́. Lọ́rẹ́ mi mo ti mọ̀ pé ó tètè dé ọ̀rẹ́ oníkan láàájí ṣe ẹ̀yìn obìnrin wà láyé ẹ̀rọ wọ́rá yìí wọ́n mọ̀ sí yàn kan dí rẹ̀ sí àní wọ́n bù rẹ̀ sí títí sí tóònù tó ń bẹ̀nú rẹ̀ sí ó ń tọ̀ mú dẹ ilé dé pólíṣọ́nù àgbàtọ́dọ̀ sí bítù èèyàn bí mẹ́jọ nísinsìnyí rẹ̀ sí dáàbí. Áfíríkùn bẹ́yìnà kúnlẹ̀ àbíbí. Wọ́n ya ọ̀rẹ́ rẹ̀ mi kú. وبين زوجه وزوجته. Zulkarnain ọkọ àtìyàwó wọ́n di ìbànújẹ́ sí wọn láàrin ìjọ kan bàbá òbí máa mọ́kọ lọ ó sì òbí máa bíyàwó lọ èyí tọ́lọ̀ wá sí báwọn obìnrin ni pé àwọn obìnrin ní gbẹ̀yìn wa ọba gbọ́ pé ẹjẹ̀ wọn àjẹ̀dálé àwọn obìnrin lónìí ló gbé àwọn ọkùnrin ìyàwó mẹ́ta bàbá yìí dálẹ̀ ẹwù kan ẹ̀yà bá kọ́lé tí ó lò lára lé ní òun lọ mọ̀ bó olówó tó jẹ́ tọ́dá kò sí ní bá ọkí àwọn obìnrin ni wọ́n gbẹ̀yìn wọ́n bá ṣe gèdè báyìí fàrándà ẹ má dà mí bẹ́ẹ̀ ni ó ṣeun ìyá ò ṣe ní mo kí ọ ta ní garawa ní ẹ̀rù lédi ọ́fíìsì olórùfíìsì à bàbá tó lọ́fíìsì àwọn bẹ́ẹ̀ kàtó ṣe ẹ̀nà yàrí ẹ tilẹ̀kùn ní dáadáa o ṣé kálàjí ò tún mọ́ wọlé wá lóru a máa lálàákàlà nítorí wọ́n tẹ̀tẹ̀ sí wọ́n ní kí díẹ̀ta lọ ẹ mọ́ jẹ́ a máa róòpù àwọn aláàjì wọ́n pé wọ́n káwọn mọ̀ rí nǹkan ẹ wà wóbi náà wà á nà lẹ́bí àkàrọ̀bù dára wàlùkùsùrà. Èmi kú, èmi ni wọ́n sọ gbogbo ilé dahoro, wọ́n gbọ̀n inú ilé yábáyábẹ́, ilé mi ti kú ọjọ́, àwọn tó yẹ kún ó tukọ́ ti kú láyé wọ́n ti kú. Èmi kú palẹ̀ wọn mọ́. Gbogbo pẹ̀tẹ́sì yé jàǹjà wọn. Tó bá dé jíà rè é, ilé yẹn kí ló dé, wọ́n ní tàn ní, latest ní gbogbo tẹ́lẹ̀ kan, ikú ni wọ́n sọ dahoro. Wà á nà lẹ́bí àti lóbùkún. Ẹ̀yin ọ̀wá mi. Ọmọdọ́mà wá èmi ipò èmi ní wá yìí wọ́n ká mi ọlọ́ọ̀ká ẹ̀rọ mímọ̀ bí àdánwò ti dé ilé aṣẹ́wọ́n Coca-Cola àdánwò gbẹ̀rẹ̀ àdánwò àmú làtúndé ìkọ́ ọmọ wọ́n máa gbójú wíńdò ní ẹgbẹ́ gbà má gbẹgbẹ́ ẹnu ọ̀nà àdáyìlá nígbà wà bèèrè ẹni ikú ká mọ́ lé Coca-Cola lọ́rin ilé aṣẹ́wó wọ́n á ní kinní kan ọwájú kọ mùsùlùmí ìyàwó ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn